gbogbo èèyàn ti gbà. bẹ́ẹ̀ ni sà àmọ́ ìtàn yẹn ò ní kúrò ń bẹ̀ pé Mawlana Sheikh Adam rahmatullahi alayhi àfẹ́ dájú tàn rú. akramakumullah ọmọ sì ń sọ kì í ṣe pé wọ́n fẹ́ dájú tàn rú. akramakumullah a sì ní parọ́ láti gbé nǹkan tí ò sí gbé síbẹ̀. tọ́tàn bẹ̀rẹ̀ àwa wà àṣẹwà ní tòjí akramakumullah wúlá tòjí akramakumullah la wà lọ́dún náà tí wọ́n fi bẹ̀rẹ̀. Allahu akbar so ó sì ní nǹkan tá a ṣe. gbogbo àwa yìí sì ń rọ̀jò lọ́hùn. so wọ́n kó wa bọ́ ta ṣe èmi mo tẹ̀mísílíà kékeré Allahu akbar mo ṣe. Allahu àwọn tó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀, àwọn tó kọrin wọ́n kọrin, àwọn tó ka mọ̀kọ́là wọ́n ka mọ̀kọ́là, Allahu akbar àwọn tó ṣe wáàsí wọ́n ṣe wáàsí. láti fi máàkì ọdún hijira láti yìí fi máàkì ọdún hijira yìí. akramakumullah sa so lẹ́ni alhamdulillah min al-qilla ila al-kathra gbogbo èèyàn ti. والصلاة والسلام على أشرف المرسلين هذا كان يدولون الحمد لله أتريكي فوان نبوة محمد صلى الله عليه وسلم عليكم كلا تدولون عليكم جاي وما بان نبوة محمد أتوارى لي النبوة محمد أتوارى سابع النبوة محمد kí kẹ́nà kó wá ṣàn bẹ́ẹ̀ kó fi dọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad bàbá wa al-allamatu Sudani ìkẹ́ Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ́n kó máa fi kẹ́ wọn àtàwọn àtàrúgbó méjèèjì tí wọ́n ṣẹ̀ wọn kalẹ̀ àtàwọn tí wọ́n bí Mawlana Sheikh Adam àtàwọn alfa wọn àtàwọn ọmọ kéwúre tí wọ́n ti lọ lára bàbá lágége tàná kọ́lọ́n kó bá kẹ́ wọn bàbá Mawlana Mudirul Markaz ìṣọ́ Ọlọ́run ní gbogbo ìgbà Ọlọ́run má ká kúrò lórí yín bí gbogbo ayé tí wọ́n bá ti rí ojú yín gbólóhùn àláfíà ni wọ́n kọ́kọ́ máa retí akramakumullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kullu amin wa antum bi khairi akramakumullah. Àbátún bá wa kán mọ́lé lórí wọ́n tún kán oyin lé sálámà yẹn kọ́lọ́n kó járí pẹ́. Bàbá láyé ní àwọn yànda fún ọmọ àwọn almustaqimu billah káwọn náà kí wọ́n kí wa ní kíkí ọlá àti tọ́lá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kí Ọlọ́run kó jẹ́ àrí bàbá pẹ́. Kò sí nǹkan kan tí ẹ̀ ń kọ́ wa nínú ẹ̀kọ́ náà òun náà ni pé Islam odindi ni mímọ́ odindi ni ìjọmọ́nìyàn odindi ni markazi wa kó gbogbo ẹ̀dá ní báyìí tẹ́ pé tán bá ti ní ọmọ markazi lèèyàn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn àdírẹ́sì náà ìyẹn gbọ́dọ̀ rí lára rẹ̀ ẹ ti wá kí wa tẹ̀rín tọ̀ yàyà pé tọ̀ àkú ọdún tuntun kọ́nà kó jẹ́ àrí bàbá láyé gípẹ́ akramakumullah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. Sallallahu alayhi wa sallam. A dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A tọrọ ìkẹ́ fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó bá kẹ́ Ànábì. Sallallahu alayhi wa sallam. Kó bá kẹ́ àwọn ará ilé ẹ̀. Kó bá kẹ́ àwọn sàhábà ẹ̀. Kó bá kẹ́ àwọn tábìín. Wa tábìí tábìín. Akramakumullah. Títí gbogbo àwọn tó gbéṣẹ́ Islam dání tí wọ́n ń ṣe kọ́lọ́run bá kó máa pẹ̀lú. Ọdún tuntun ńlá wà yìí. Anakumullah. Ọdún yẹn oríṣiríṣi nǹkan ni wọ́n fi ń ka ọdún. Akramakumullah. Tẹ́lẹ̀ wọ́n lè rí pé ọdún tí lágbájá dé orí oyè wọ́n máa wá kà. Wọ́n máa fi dé mọ́lẹ̀. Wọ́n máa fi dé mọ́lẹ̀. Akramakumullah sa. So ọdún àwọn emperor bẹ́ẹ̀ ló ṣe rí. Kí Islam tó dé
ọdún tí Lárúbáwá ń ka ọdún anakumullah wọ́n máa lo sádù màárábì anakumullah wọ́n fi ń ka ọdún akramakumullah pé ìṣẹ̀lẹ̀ nígbà tí sádù màárábì ṣẹlẹ̀ ó di ọdún báyìí tó ṣẹlẹ̀ akramakumullah yẹn ìgbà tó yá wọ́n kúrò lórí yẹn wọ́n fi bọ́ sí amul fil Allah amul fil yẹn ni wọ́n fi de ọdún dumale mọ́lẹ̀ wọ́n fi Akramakumullah. de ọdún àtàn bí ànẹ́bì náà sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ṣe ń dé nìyẹn ìgbàtà ànẹ́bì wá ṣe Sallallahu alaihi hijira wasallam. Sallallahu alaihi wasallam. kìí ṣe ní oṣù Muharram ló ṣe hijira Rabiul Awwal ló ṣe hijira akramakumullah Akramakumullah. so wọ́n á gbogbo wọn padà ronú yí pé ànábì tẹ̀ ti lọ tán sallallahu alaihi ànábì ti wasallam kú nígbà yẹn tí Sayyidina Umar wà ní radiyallahu káwọn máa mú hijira torí hijira yẹn òun ni intilakun minan ta'afi ila nasr ila quwwa akramakumullah Akramakumullah. ìgbà yẹn làwọn kúrò làwọn dalágbára Allahu akbar làwọn kúrò lọ́lẹ̀ làwọn kúrò ní àìrí kan àìráránṣe akramakumullah so wọ́n wá ń fi hijira wọ́n wá dá padà sí òǹkà bọ́n ṣe ń ka ọjọ́ anakumullah bọ́n ṣe ń ka oṣù tẹ́lẹ̀ oṣù yẹn Muharram kí Islam tó dé ni Muharram Rabiul Awwal Rabiul Sani Jumadal Ula Jumadal Thaniya Rajab Sha'ban Ramadan Zulqaada Shawwal Zulqaada Zulhijja wọ́n wá gbé bẹ̀rẹ̀ yẹn sí Muharram ló ṣe wà àmọ́ hijira la máa kà so àwa ka hijira ó fi dé ní èjì ó di mẹ́ta lọ́dún tá a wà yìí ó wá di 1448 1448 ní hijira wa dà akramakumullah sọlá ní pé intilaqun min ad-da'fi ila al-quwwa wa min al-qilla ila al-kathra wa min al-faqri ila al-ghina tàbá ń kà bẹ́ẹ̀ a wá rí pé lé ní àpọ̀ àpọ̀lé ni mùsùlùmí pọ̀ akramakumullah láyé Allahu akbar pípọ̀ tá a pọ̀ yẹn ó yẹ ká máàkì pé a kúrò láti bí kílá ìlàlẹ̀ kẹtàrà a kúrò níbi kan fọwọ́ kà wá lẹ́yẹ yọ bẹ́ẹ̀ni òǹkà ò wá fẹ́ kà wá mọ́ tán akramakumullah so ìdúpẹ́ fọ́lọ́run náà ni Allahu akbar so ní Nàìjíríà yìí Sheikh Adam radiyallahu ta'ala anhu Markaz ló kọ́ bẹ̀rẹ̀ ọdún akramakumullah ìpè ẹ máa ṣọdún hijira o Markaz ló kọ́ bẹ̀rẹ̀ Allahu akbar wọ́n bẹ̀rẹ̀ ní 1400 akramakumullah 1400 yẹn náà fi máàkì ẹ̀ ìpè ó yẹ jáde ẹ ṣe hijira Allahu akbar gbogbo Nàìjíríà gbà lé ní akramakumullah hijira òun ní 48 years ti gùn báyìí ó ní 48 years ti gùn akramakumullah so bó ṣe rí nìyẹn Allahu akbar níjọ́ tán bẹ̀rẹ̀ àwa àṣẹwà ní tòjí anakumullah wúlá tòjí akramakumullah la wà lọ́dún náà tí wọ́n fi bẹ̀rẹ̀ Allahu akbar so ó sì ní nǹkan tá a ṣe gbogbo àwa yìí sì ń rọ̀jò lọ́hùn so wọ́n kó wa bọ́ ta ṣe èmi
tẹ̀m̀sílíà kékeré Allahu akbar. mo ṣe. Allahu Àwọn akbar. tó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀, àwọn tó kọrin wọ́n kọrin, àwọn tó ka mọ̀kọ́là wọ́n ka mọ̀kọ́là, Allahu akbar. àwọn tó ṣe wáàsí wọ́n ṣe wáàsí. Láti fi máàkì ọdún láti hijira fi yìí. máàkì ọdún hijira yẹn. Akramakumullah sa. So lẹ́ni alhamdulillah min al-qilla ila al-kathra gbogbo èèyàn ti gbà. Bẹ́ẹ̀ ni sà. Àmọ́ ìtàn yẹn ò ní kúrò ń bẹ̀ pé Mawlana Sheikh Adam rahmatullahi alayhi. afẹ́ dájú tàn rú. Akramakumullah sa. Ọmọ sì ń sọ kì í ṣe pé wọ́n fẹ́ dájú tàn rú. Akramakumullah. A sì ní parọ́ láti gbé nǹkan tí ò sí gbé síbẹ̀. So alhamdulillah Alhamdulillah rabbil alamin. bó ṣe rí nìyẹn. Anakum. A wá lọ ṣe hijira ní gbogbo nìkọ́bà, wọ́n lọ sí alọ́sọ́yọ́ nìkọ́bà Ọ̀yọ́ state. Akramakumullah sa. A ṣe hijira yẹn ìwòyí ìjọ sátidé Bẹ́ẹ̀ ni sà. a wà ń bẹ̀ Ìjẹta. níjẹta. Anakumullah sa. So a gbé a ṣe. Mo á fẹ́ kí gbogbo àwọn tó jẹ́ kíkiní yẹn ṣe. Allahu akbar. Ẹni tó bẹ̀rẹ̀ àwọn nìkọ́bà Ọ̀yọ́ state ní 2015 Akramakumullah sa. ni wọ́n bẹ̀rẹ̀. Senator Abdul Fattah Buhari òun ni Ọ̀yọ́ Senator district àbí Senatorial district North. Anakumullah. Ọ̀yọ́ North. Sọ̀tọ̀rọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ni wọ́n. Akramakumullah sa. Òun ló bẹ̀rẹ̀. Àmọ́ ńgbà tí nínú àwọn àwáìkù tó ń kọjú nǹkan Anakumullah sa. tọ́lọ́ ń gbé wá Anakumullah. a lè ṣe. Ó ti ṣàdéhùn wípé òun fẹ́ kí n máa wá lọ́dọọdún Allahu akbar. Láti 2015 yẹn. láti 2015 yẹn. Anakumullah sa. So a ṣe ní Ṣakí, Anakumullah. a ṣe ní Ògbómọ̀ṣọ́, Anakumullah. a ṣe ní Igbóọrà, Anakumullah. a ṣe ní Ìsẹ́yìn, Akramakumullah sa. àti ìṣẹ́mbàdàn Ọ̀yọ́ state ta fẹ́ ṣe lọ́yọ̀ state òun lè ta wá ṣe ní ọjọ́ sátidé. Anakumullah. Ó sì wá bẹ́ẹ̀ kọ́lọ́run kó bá wà pẹ̀lú ẹ̀. Àmín. Ó ṣènáwó kọ́lọ́run kó dúró tì. Àmín. Lẹ́yìn náà a kí gbogbo àwọn tí wọ́n tún wá. Bàbá wa Imam Ìbàdàn, Adamallahu hayatahu. àwọn ni ìmáàmù gbogbo Ọ̀yọ́, olórí gbogbo ìmáàmù Ọ̀yọ́ state. Akramakumullah. Fadilatu Sheikh al-Imam al-Akbar. Bẹ́ẹ̀ni. Sheikh Abdul Ghani. Abdul Ghani Agbọ́tọmọ kékeré. Hafidhahullahu wa ra'ah. Bá a ṣe bí bàbá yẹn ṣe dàgbà tó tí àgbà wà lára ẹ̀. Akramakumullah. Aya ọ̀dọ̀ wọn ń bàdàn làjìjọ wa ń fi ń bọ̀ wá sọ́yọ̀. Allahu akbar. So nígbà tá a dọ́yọ̀ mo rí ta jókòó aago 10 lèmi rò pé prógrámù ó bẹ̀rẹ̀. Mo bá rí pé prógrámù yóò bẹ̀rẹ̀ títí àwo aago 11 àwo 12 bàbá yìí sì jókòó Allahu akbar. tí wọn èé jókòó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Wọn èé jókòó bẹ́ẹ̀ kódà tí wọ́n bá ní ṣe nìbàdàn tó já sí pé àwọn náà máa ṣe àdúrà bẹ̀rẹ̀. Anakumullah. Tó bá ti ń ṣe àdúrà bẹ̀rẹ̀ báyìí wọ́n ju máikrófóònù lẹ̀ Allahu akbar. wọ́n ń lọ nìyẹn.
wọ́n wá jókòó wọ́n wá bẹ́ẹ̀. jókòó ó kúnyàn lójú. Allahu akbar. So mo kí wọn púpọ̀. Akramakumullah. Lẹ́yìn náà gọ́vnà Ọ̀yọ́ state ó rán SSG wá, Akramakumullah. professor ni ó sì mọ̀ kéwú. Bẹ́ẹ̀ni sà. Gbogbo àdúrà tó náà ṣe fún wa ń bẹ̀ Ọlọ́run ó gbà. Àmín. Àwa náà wá ṣe padà fún gbogbo bó ṣe ṣe yẹn k'Ọlọ́run bá gbà. Àmín. Ó sì gbàdúrà ẹ̀. Àmín sà. Ó fara balẹ̀ ó sì jókòó pẹ́ kó tó wá di pé kíní yẹn àwọn oníjọba yìí jókòó tó báwọn. Ó jókòó ó fi tó àwọn àsìkò kan Akramakumullah sà. tó ń ti tára ń ti olúwẹ̀ náà pé so bàbá fi àwọn fẹ́ máa lọ bàbá fi yọ̀ǹda. Akramakumullah sà. Ó wíwá tó wá nǹkan mẹ́ta ló gbé wá, ẹnìkan ni tó represent èèyàn mẹ́ta. 3 in 1. 3 in 1 ni. Akramakumullah sà. Ó represent governor Ọ̀yọ́ state, Akramakumullah sà. ó represent deputy Ọ̀yọ́ state, ó represent ara ẹ̀. Allahu akbar. So nípa bẹ́ẹ̀ a sì kí gbogbo àwọn ìyálọ́jà àwọn ìyàwó kábíyèsí Aláàfin tàná wọ́n wá, Akramakumullah sà. àwọn náà jókòó, Akramakumullah sà. wọ́n pọ́n Islam lé, Allahu akbar. wọ́n pọ́n Ọlọ́run lé. Allahu akbar. ìyàwó ìmáàmù àná Sheikh Sheikh Abdulgani Mas'ud Ajokidero, so àwọn náà wá. Tọ́rọ àwọn náà àjíjọ máa ń ṣe Allahu kó akbar. tó di pé wọ́n ṣíwọ́ iṣẹ́ ni. So a kí wọn bẹ́ẹ̀. Gbogbo àwọn nìkọ́bà àwọn tó wá láti Ìlọrin Naam. wọ́n pọ̀. Akramakumullah. Rọ̀ísù nìkọ́bà, sẹ̀kítírà ám Bẹ́ẹ̀ni sà. lè nìkọ́bà, Bẹ́ẹ̀ni sà. gbogbo àwọn àdó nìkọ́bà yẹn láti Ìlọrin Pọ̀ bẹ́ẹ̀. wọ́n wà Bẹ́ẹ̀ni. ní ikọ̀. Akramakumullah. So wọ́n dẹ̀ wá wọ́n dúró wọ́n pẹ́ wọ́n àjíjọ ti dé ń bẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni sà. Ẹni tí mo tún wá fẹ́ kí ni Rọ̀ísù nìkọ́bà Ọ̀yọ́ state, Akramakumullah. Sheikh Abdurrahim Hamza. Akramakumullah sà. Àwọn ni mufti Ògùn Òkè Ògùn. Akramakumullah sà. Mufti Òkè Ògùn yẹn àáfàá ni wọ́n. Àáfàá ni wọ́n Allahu akbar. tí wọ́n lọ mọ́sárì pàápàá, Akramakumullah. tí wọ́n ṣe tírà pàápàá, Allahu akbar. ṣe pé bóyá tírà tó wọ àgbáyé ni o. Allahu akbar. Ìṣọ́lọ́run àdàkọ́. Rárá. Humatu Thaqafati al-Arabiyya Akramakumullah. lórúkọ tírà yẹn wọ́n ṣe. So mo kí àwọn náà. Akramakumullah. So then ó ti pọ̀, ó pọ̀ tí Àwọn èèyàn pọ̀. àwọn èèyàn pọ̀, bóyá lè rán mi létí o. Náà Bal. Àwọn èèyàn. Wọ́n pọ̀. Àwọn èèyàn pọ̀ lóníranran. Àwọn èèyàn tí kí n máa fò. Ojú ò ká wọn tán. Ọkàn mi sì lè fò mí. So Àwọn tí wọ́n ń dárúkọ àwọn kan nísìn kálukú náà máa retí pé kí bàbá dárúkọ àwọn. ṣé wọ́n tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ Náà. ló máa retí pé kí n dárúkọ ẹ̀.
akramakumullah. kì í ṣe pé orúkọ wọlé níbẹ̀ yẹn téèyàn máa wá dárúkọ anybody ṣá ṣé wàá di pé jákàhárì rárá bẹ́ẹ̀ kọ́ so bó ṣe rí ni gbogbo ẹni tí kíkí tọ́ sí. àti tí wọn náà bá mọ epo tọ́ sí ẹ mo kí gbogbo àwọn yẹn náà náà ìjìrá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìṣípò padà ìṣípò kúrò láàyè kan bá bọ́ sáàyè kan ẹni ó ń túmọ̀ ìyàn lódì kọ̀wá tí ó dálẹ̀ bọ́ síbi ìwà tó dá. akramakumullah ó di túmọ̀ méjì báyìí. ìyàn lódì. bẹ́ẹ̀ ni sà. ìyàn tí ò dá lódì máa ṣe èyí tó dá. akramakumullah sà. òun ni ìjìrá. anakumullah. sọ̀rọ̀ bá ń ṣe ìjìrá tá máàkì ẹ̀ kì í ṣe pa máàkì pé ànábì kúrò Mákà ò nìkan o. anakumullah. o gbọ́dọ̀ máàkì kí ni ìwọ náà máàkì. kí ló yàn lódì. anakumullah. ìgbà èyí tó ti ń bá bọ̀ tí mo ń bá bọ̀ látijọ́ yìí kò dáa mo pàtì. akramakumullah. gẹ́gẹ́ bí àṣà olóyìnbó wá ní ó turn a new leaf. akramakumullah. kí ló ti dà kí ni wà tí ò dáa tó kọ́ ọ́ lẹ̀. kí èèyàn má dàbí àgùntàn tí ò paṣọ èṣídà. kí sì ni ọ̀rọ̀ tí ò dáa tó pàtì. òye tó ń sọ yóò dáa ó lè dàlúrú ó lè bà nǹkan jẹ́ ó lè ìjìrá nìyẹn. yìí ṣe ká kọ́ máa ṣì ká máa ṣe ayẹyẹ nìkan àwọn ayẹyẹ tó fẹ́ ṣe yẹn yẹ kó yọnu ṣe sí ẹ̀. kó yọ nínú ṣe sí kó sì yọ nínú wà. bẹ́ẹ̀ni akramakumullah sa. so ìyẹn ni àkọ́kọ́ náà. gbàwọ̀ àyà kan. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما. آية ni آية yẹn kí wàá nìtumọ̀. لا يستوي القاعدون من المؤمنين. ìwọ tó jókòó tó lónìí ṣe nǹkan kan ó yíwà ẹ padà ó ń jẹ́ mùsùlùmí ó yí ọ̀rọ̀ ẹ padà akramakumullah ó yí ṣe sí ẹ tí ó dá padà akramakumullah. a lè fi wọ́n dọ́gba o. غير أولي الضرر. yà sí pé èyí tá a fẹ́ irú ẹni bẹ́ẹ̀ yẹn kò a lè fi wí ẹni tí. والمجاهدون في سبيل الله. mi ò yìí tù. أكرمكم الله. òun wọ́ mi sáyé rí nù. حياكم الله. لا يستوي القاعدون من المؤمنين. ẹni tó jókòó tó lóhun ò ní ṣe nǹkan kan tí ò yí padà lórí jókòó tó kàn jókòó bó ṣe léṣì òun náà ló tún sí wà. a lè fi wọ́n wọnra wọn wò. ẹni tí ò yíra padà. tí ò yíra padà. gẹ́rù ó lè dọ́ra. ó lè dọ́ra rí. yára sí pé
èyí ṣọmọdé èyí ṣẹni tí wọ́n kọ́ ní nǹkan kan tí ò lẹ́kọ̀ọ́ akramakumullah kò ń ṣẹni tí ò ní làákàyè iṣẹ́ tí ò ní làákàyè anakumullah Akramakumullah. Walmujahiduna fi sabilillahi. àtẹni tó ń gbìyànjú tiẹ̀ mujahiduna oníjàkọ́ yẹn walmujahidun ẹni tó ń gbìyànjú tó ń sakitiyan Fi sabilillahi. lójú ọ̀nà tọ́lọ́run pé àtọ́lọ́run ni Bi amwalihim wa ó ń fowó ṣe anfusihim. ó ń fẹ̀mí ara ẹ̀ ṣe akramakumullah ulaika Faddala Allahu al-mujahidina bi amwalihim wa anfusihim. nígbà tá a ní pé wọn ṣe déédéé ara wọn jọra wọn ọlọ́run pọ́n àwọn tó ń fẹ̀mí ara wọn àtowó wọn akramakumullah tí wọ́n ná Ala al-qa'idina darajatan. ó gbé wọn ju ẹni tó jókòó kalẹ̀ lọ lójú kan tí ò kúrò Allahu akbar Wa kullan- nípò pàápàá ni wa kullan wa'ada Allahu al-husna. ìwọ tó lóòṣe tó kàn wà lójú kan pàmò ó lẹ́sàn tá a sàn ẹ́ ẹni tó palẹ̀mọ́ tó ń jagun sójà tó ń ná ẹ̀mí ẹ̀ tó ń gbìyànjú ẹ̀ ó lẹ́sàn tá a sàn náà ẹ̀san wọn ò ní jọra wọn náà ni Allahu Wa akbar faddala Allahu al-mujahidina ala al-qa'idina ajran azima. Aha, ẹnìkan wà first class ẹnìkan gba tausiya bẹ́ẹ̀ ni ìpè ẹ̀tọ́ ó sì àní ẹ̀fún ìpè ṣáà lọ máa gbìyànjú àjírírí Òun náà wá òun náà wá àmìlẹ̀ yìí gítàrà. akramakumullah Darajatin minhu wa maghfiratan wa darajatin La ilaha. minhu ọ̀nà jìn síra wọn àwọn ọ̀nà jìn sáà wọn akramakumullah látọ̀dọ̀ ọlọ́run ni wa fadlan wa maghfiratan wa rahma Allah àforíjì àtìkẹ́ Wa kana Allahu ghafuran rahima. ọlọ́run ọba tẹ rí yẹn ọba tí kẹ́ni ni tí ṣàforíjì fún ni tí kẹ́ni Innal ladhina tawaffahumul malaikatu zalimi anfusihim. àwọn kan dìde wọ́n fẹ́ lọ wọ́n fẹ́ gbìyànjú yẹn ìgbìyànjú tí wọ́n fẹ́ dìde yẹn ikú bá wọn bẹ̀. àwọn kan dìde wọ́n ṣàbòsí fúnra wọn àbòsí tán ṣe fúnra wọn yẹn ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ òun ni wọ́n ṣe Qalu fima kuntum. àwa bi wọ́n pé kí lẹ̀ ń ṣe Qalu kunna mustad'afina fil ardi. àrẹ àwọlé làwọn àwọn ò lè ṣe kankan ní Qalu alam takun ardullahi wasi'atan fatuhajiru fiha. àà ẹ lè ṣe kankan ṣé ẹ mọ̀ pé ilé ọlọ́run fẹ̀ ni Allahu akbar ọ̀nà pọ̀ tẹ́ lè fi ṣe eré Allahu akbar ọ̀nà pọ̀ tẹ́ lè fi tún dáadáa tẹ́ lè fi ṣe dáadáa Allahu akbar má sọ pé ojú ọ̀nà yìí ti kún má sọ pé ojú ọ̀nà yìí ti kún ọ̀nà míì tún wà tí wọ́n náà tún lè tọ̀ Ah. Allahu akbar látẹ̀kú Qad sabata arbabuhu má sọ pé àwọn èèyàn ti lọ kullu man sara ala darbi wasal tí wọ́n náà bá bẹ̀rẹ̀ sí gbìyànjú yẹn tó Allahu rìn akbar wàá débi tó ń lọ Allahu akbar Fizdiyadil ilmi irghamul ìdá ẹ máa wá àlékún mímọ̀ ó fẹ́ fi mú ọ̀tá gbolẹ̀ nù ni wa jamalul ilmi islahul amal. èèyàn wá ń ṣiṣẹ́ ṣe dáadáa òun ló ń jásípò ń ṣiṣẹ́ rẹ̀ mímọ̀ tó bá mọ̀ fi ṣiṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ akramakumullah
ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا. àwọn tí wọ́n ṣọ̀lẹ yẹn tí wọ́n kàn jókòó kalẹ̀ tí wọ́n gbìyànjú tí wọ́n ṣe ọkàn jókòó pamọ́ sójú kan. Ulaika ma'wahum jahannam. Irú ọ̀ká ìmọye irú àwọn èèyàn bẹ́ẹ̀ jahannama ni wọ́n kó sí. وساءت مصيرا. ṣí ibùwọ̀ sí wọn. إلا المستضعفين من الرجال والنساء والولدان. àfàwọn ọmọ kéékèèké tí wọ́n lè ṣe nǹkan kan àtàwọn arúgbó àtàwọn obìnrin. لا يستطيعون حيلة. wọn lọ́gbọ́n kan tí wọ́n lè dá fúnra wọn. ولا يهتدون سبيلا. wọn sì mọ̀nà fúnra wọn. فأولئك عسى الله أن يعفو عنهم. La ilaha illallah. irú àwọn wọ̀nyí wọ́n fẹ́ yaná tọ́lọ́hun ó ṣàmójú kúrò fún wọn. وكان الله عفوا غفورا. àyà yìí jìrá nù ni. رحمكم الله. àyà yìí jìrá. Allah. wọ́n bá mi wo àwọn hadith. أكرمكم الله. المسلم قال صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده. mùsùlùmí wọn lábí ọ̀rọ̀ ẹnu ẹ̀ èyí ṣe mùsùlùmí nù ní. Akramakumullah. wọn lábí aburú ọwọ́ ẹ̀ èyí ṣe mùsùlùmí nù ní. Akramakumullah. ìyẹn ni pé fi nǹkan tí ò dálẹ̀ ò fi ilẹ̀ wọ́n á ń pè rẹ̀ pé mùsùlùmí làwa yìí èyí ṣe mùsùlùmí fásìkí nù ní. Allahu akbar. والمهاجر من هجر ما نهى الله. ẹni tá a lè pè kì í ṣe ẹni tó kúrò níbì kan bọ́ síbì kan la lè pè lẹ́ni tó ṣe ìjírá. ìjírá yẹn ni pé kọ nǹkan tọ́lọ́hun kọ̀ tì. هجر ما نهى الله عنه. ìyẹn tọ́lọ́hun tó ṣe pé wọ́n náà kọ̀yìn sí pé kò dáa ó kọ̀yìn sí ó wá ń wí pé à ń ṣọdún ìjírá. wọ́n já sí pé ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa lára nábì tá nábì fi dárúkọ ahọ́n gbogbo eríkèríkè ara náà ló fẹ́ jẹ́ àṣẹ hijira láti ibi àìdá tá ń lò ká lò lọ bí dáadáa. bẹ́ẹ̀ni. Akramakumullah. عن رجل أنه سأل رسول الله صلى الله عليه ẹnìkan lọ bá وسلم Nábì أي الهجرة أفضل. pé ìjírá wo ló dáa jù tó lọ́lá jù. Ànábì wa sọ fún yín pé أن تهجر ما كره ربك لا إله عز وجل. èyí tọ́lọ́hun kọ̀ tó ní ò dá ìwọ náà kọ̀ ìjírá ló ṣe yẹn. Allahu akbar. وقال صلى الله عليه وسلم Ànábì tún sọ wípé إنما الأعمال بالنيات gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe pẹ̀lú àníyàn ni. وإنما لكل امرئ ما نوى. gbogbo ohun téèyàn bá sì gbogbo nǹkan tí ó bá ṣe yẹn ẹni tó ti dàníyàn sí wípé òun ó ṣe ni. فمن كانت هجرته إلى الله ورسوله. tó bá kọ nǹkan tọ́lọ́hun kọ̀ wáyé pé nítorí tọ́lọ́hun ló ṣe kọ̀ ọ́. وهجرته إلى الله ورسوله. ìjírá tó ṣe yẹn tọ̀dọ̀ Ọlọ́hun ló ṣe náà tọ̀dọ̀ Ọlọ́hun ó kà yẹn kún yín pé ìjírá òun ló ṣe. yóò gbà lẹ́sìn. yóò gbà lẹ́sìn. ومن كانت هجرته لدنيا يصيبها. wáyé pé nǹkan wọn ní wọn kó kan tí ò dá kalẹ̀ ó kọ́ kalẹ̀ ayé ló fi wá. أو امرأة àbóbìnrin kan tó dáa ló fi fẹ́. فهجرته إلى ما هاجر إليه. ó kọ nǹkan tí ò dá kalẹ̀ ó kọ́ nǹkan tó ṣe ni èyí tó ṣe yẹn tó bìnrin tó wá àbítayé yẹn nǹkan tó ń wá ìjìrá lé lórí nù.
وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال المهاجر من هجر السوء. ẹni tá a lè pè ní muhajir ẹni tó ṣe hijira man hajara su'a ẹni tó kọ aburú lẹ̀ tó lóun ò ṣe mọ́ pẹ̀lú oníran àwọ̀ tó bá jẹ́ pẹ̀lú gbogbo ìran àwọ̀ tó bá mú wá. Allahu Akbar sallallahu alaihi wasallam. Naam. Oníbèrè mi lórí bẹ́ẹ̀ni ẹ̀. kí Ọlọ́run kí ó jẹ́ àrí yín pẹ́sà ní ara àyà tí ẹ kà fún wa nípa hijira yìí ọ̀rọ̀ ń lọ lórí ẹ̀ tó wá pọ̀ nígbà t'Ọlọ́run sọ̀rọ̀ hijira ń bẹ ó tún wá sọ̀rọ̀ àwọn tí wọ́n ń jagun sójú ọ̀nà Ọlọ́run àwọn èèyàn wá ń dà á pọ̀ ní pé béèyàn bá ti fẹ́ ṣe hijira náà o gbọ́dọ̀ di ọ̀bẹ àti àdá tó o bá fẹ́ léèyàn kúrò nídìí pé kó wá sin Ọlọ́run nísìnyí tipátipá o gbọ́dọ̀ fà á kó o bá jà kó o pa kó o lù ú ṣé tí Islam kọ́ wa lára hijira ni. Islam kọ́ wa ní ẹ̀. Allahu Akbar. À ń mú yàn tipa Anakumullah. ṣètò Ọlọ́run ní ò fẹ́ kó mọ̀nà ìwọ kọ́ ló máa fi mọ̀nà. La ilaha illallah. èèyàn kan ní fìyàn mọ̀nà. Allahu Akbar. ẹ wá di ọ̀bẹ di kí n tiẹ̀ ṣé bá nàbí ṣe ń di ọ̀bẹ kiri ni ẹni sallallahu alayhi wa sallam. ìwà lànàbí fi pè àwọn èèyàn sallallahu alayhi wa sallam. ìwà ló fi dáadáa wo ló wà nínú Islam Allahu Akbar. so dáadáa tó bá wà nínú Islam yẹn ìwọ practice ẹ̀ máa ṣe bó bá ṣe lágbára mọ́ òun pé ẹni tí ò ń ṣe mùsùlùmí tó bá rí ẹ pé kí lẹ̀sìn ẹ irú ẹ̀sìn wo ló ń sìn ìsìláàmù ni ṣé ìsìláàmù ẹ̀ náà ni ẹ̀ alábẹ́ pé eléyìí dà Allahu Akbar. bí yóò ṣe wọnú ìsìláàmù yẹn Allahu Akbar. àmọ́ ó di ọbẹ̀ ó di kíní ọwá nìkan á gbà bí ìgbà téèyàn mú pọ̀pá dání tó wá mú oúnjẹ tó fọn sádìẹ báyìí àṣẹ ẹran báyìí ẹran rí pọ̀pá lọ́wọ́ ẹ̀ ó sì ro oúnjẹ tó fẹ́ tó yóò wá tọ̀ ẹ̀ wá kò ní tọ̀ ẹ̀ wá so ó ṣe rí nìyẹn. ní pé kéèyàn wá di kúkú pé sẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tọ́lọ́hun níṣẹ́ mo gbọ́dọ̀ jèrè ẹ̀mí yín sẹ́ èmi náà fẹ́ sin lọ́hun. innaka lan tahdi man ahbabta. Allahu Akbar. walakinna man ahbabta. ó lè fi ẹni tó fẹ́ràn ìfẹ́ náà ni mo ní sí kó wá fi mọ̀nà. walakinna Allaha yahdi man yasha. ṣùgbọ́n Ọlọ́run ló ń fi ẹni tó bá wù ú ló ń fi mọ̀nà. wa huwa a'lamu bil muhtadin. òun ló mẹ́ni tó wà lójú ọ̀nà. bí wọ́n ṣe pé ẹ gbọ́dọ̀ gba Islam ní mọ́bẹ múdà ẹ pa wọ́n ẹ ṣe Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà lọ́dọ̀ ẹ̀. Allahu Akbar. La ikraha fid din. kò sí àǹjẹ̀ní ń pa nínú ẹ̀sìn kò sí àǹjẹ̀ní ń pa nínú ẹ̀sìn. Qad tabayyana rushdu minal ghayyi. ojú ọ̀nà gidi ó ti là ó ti fojú hàn. Faman yakfur bit-taghuti wa ẹni tó bá lóhun ò ṣe ìwà tọ́ọ̀gì mọ́ òun ò ṣe wá tààgùtù mọ́ wa yu'minu tó billahi gbọ́ lọ́wọ́n bá gbọ́ faqad istamsaka bil urwatil wuthqa la infisama laha. okùn tó yí ló dì mú yẹn Allahu Akbar. la infisama laha kò lè já. Allahu Akbar. Wallahu sami'un alim. ọba tó ń gbọ́rọ̀ lọ́lọ́run ọba tó ní mímọ̀ ni. Allahu Akbar. so bí yẹn ṣe rí nìyẹn. Anakumullah. Sakin.
قال رسول الله صلى الله عليه وسلم أتدرون أي الإيمان أعجب Ànábì béèrè pé صلى الله عليه وسلم ìmánì wo ló ṣèyàn lè mọ̀ jù قالوا إيمان الملائكة يا رسول الله làwọn sàbí bá ní ìmánì àwọn màláíkà ni وقال كيف لا يؤمن الملائكة báwo làwọn màláíkà ò ṣe ní ìmánì وهم عند ربهم àwọn wà lọ́dọ̀ Ọlọ́run wọ́n ń gbọ́ Ọlọ́run rán wọn iṣẹ́ wọn wà ní ìgbàgbọ́ ìyẹn ò ń ṣe mọ̀ قالوا إذن إيمان الأنبياء àwọn sàbí bá tún ní ìmánì àwọn ànábì ni قال وكيف لا يؤمنون báwo ni wọn ṣe ní ìmánì والوحي يتنزل عليهم wáyé sọ̀kalẹ̀ fún wọn àwa ni wọ́n ní ìmánì ìyẹn kò yẹn ò ṣe èèyàn lè mọ̀ قالوا إذن نحن يا رسول الله àwa sàábé yìí tá a gbà ẹ́ gbọ́ yìí àwa la ní ó ń ṣe èèyàn lè mọ̀ pé mùmínì ni wá نحن لأعجب إيمانا àwa ni ẹ̀yin ó máa ṣàṣemọ̀ pé ìmánì wọn yìí wọ́n gbàgbọ́ قال وكيف لا تؤمنون báwo lè ṣe ní gbàgbọ́ وأنا فيكم mo ń bẹ láàrin ẹ̀wà ní gbàgbọ́ sallallahu alaihi wasallam واعلموا أن فيكم رسول الله wa'lamu anna fikum rasulallah àyà Kùránì ni في كثير من الأمر so قالوا فأي الخلق أعجب إيمانا ó dáa rábẹ̀ ń pé kò yé yín kai nínú ẹ̀dá ta ni ìmánì ẹ̀ ṣe èèyàn lè mọ̀ قال رسول الله صلى الله عليه وسلم lànàbí wa ní قوم àwọn èèyàn kan wọn ọjọ́ kan ni يأتون من بعدي wọ́n wà lẹ́yìn wọn آمنوا بي wọ́n ó gbà wọn gbọ́ ولم يروني wọ́n sì rí wọn nǹkan kan rí tí wọ́n kà وجدوا كلاما مكتوبا في wọ́n rí nǹkan ورق tí wọ́n kà nínú tákàdá nípa ànábì sọ báyìí ànábì mú nǹkan báyìí wá ó mú nǹkan bá wọn wá gbàgbọ́ آمنوا به الله أكبر wọ́n wá gbàgbọ́ يود أحدهم لو أن رآني ẹnì kọ̀ọ̀kan nù أن لو رآني بنفسه وأهله وماله yóò máa gbé òun bá sì wà ń gbà náà kóun gba ànábì gbọ́ kóun rówó kóun ná kóun ṣe gbogbo ẹ̀ أجر الواحد منهم ب50 ẹ̀san tí ẹnìkan ó gbà nù wọn déédéé 50 irú èyí tẹ́yìn bá ṣe sallallahu alaihi làwọn ò fi gbẹ̀san kan sallallahu قالوا alaihi wasallam ب50 منا أم منهم يا رسول الله wọ́n tó wá bí ànábì pé kò tí ì yé wa o ṣé percentage yìí pọ̀ percentage yìí pọ̀ ṣé 50 nù wa ni àbí nù wọn قال ànábì ní rárá o بل ب50 منكم 50 nù yín iṣẹ́ tó bá ṣe tó fi gba ládá ẹyọ kan ẹ̀ làwọn ó ṣe tí wọ́n gba ládá ẹ̀ sallallahu alaihi wasallam لأنكم تجدون على الخير معوانا torí ẹ̀ ń rí àrànṣe lórí وهم لا يجدون dáadáa àwọn ò sì rí sallallahu alaihi wasallam àwa tá a dé nígbẹ̀yìn yìí táàrà nẹ́bì sallallahu alaihi wasallam àwọn àfáà wa àwọn bàbá wa tí wọ́n rà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n kàn bá nǹkan tí wọ́n kọ kalẹ̀ nípa nẹ́bì wí báyìí wọ́n sì ń tẹ̀lé Allah wọ́n sì gbàgbọ́ wọ́n rí Kùránì ni wọ́n sì gbàgbọ́ Allahu akbar ìmánì irú tí wọ́n yẹn ni ó máa ṣèyàn lè mọ̀ bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam قال رسول الله صلى الله عليه وسلم Ànábì tún sọ pé لا يدخل الجنة قتات olófòófó èèyàn agbọ́ ìsọ yìí kò ní wà l'Jánnà sallallahu alaihi ومعنى wasallam القتات هو الرجل الذي يدخل بين الناس بالنميمة بنية الإفساد والوقيعة بينهم asorun wájú papọ̀ mọ́ tí pàkọ́ kò ní wà l'Jánnà صلى الله عليه وسلم irú ẹniyẹn náà ànábì fẹ́ jẹ́ ó ṣe hijira ni
bẹ́ẹ̀ ni kó kò sì kúrò ṣe níbi hijira. discipline kó bọ́ síbi discipline. Kò wọ́n wá ṣe hijira yẹn. Sa'ala rajulun hakiman. Ẹnìkan bi ọ̀jọ̀gbọ́n kan. Ma agla shay'in yamlikuhu al-insan. Kí ni nǹkan tó wọ́n jù téèyàn lè ní? Fa ajabahu al-hakim. Ó wá dá lóhùn, ọ̀jọ̀gbọ́n yẹn wá dá lóhùn wípé Al-waqtu. àsìkò. Qala ar-rajulu. Àsìkò yẹn ó wò wípé ọ̀dọ́ sì ni wá, kò tí ì síkú lójú wa. Ó wá bẹ̀rẹ̀ sí hùwà ìwàkíwà. Èjì sí one side. Èjì sí one side ẹ̀. Wa man yaqul inni saghirun asbiru. Ẹni tó bá ń ròyìn pé èmi ọmọ kékeré sì lèmi, màá sì ní sùúrù díẹ̀ sí. Hatta fallaha hina akiburu. Ẹ jẹ́ ń dàgbà, tí n bá ti dàgbà ń bẹ̀rù Ọlọ́run gbà náà. Fa innahu mughafalun matmusun. Irú èèyàn Fa bẹ́ẹ̀. innahu qad garrahu iblisun. Wa qalbuhu mughafalun matmusun. Wa qalbuhu mughafalun matmusun. Ọkàn ẹ̀. Fa innahu qad garrahu iblisun. Mọ̀ pé àṣetánì ló ń tàn jẹ. Sawwala lahu wa amla lahu. Wa qalbuhu mughafalun matmusun. Wa qalbuhu mughafalun matmusun. Ọkàn ẹ̀ àbílà káyẹ̀ ó ti fọ́nú fọ́ra. Matmusun. Wọ́n ti parẹ́ díẹ̀ kò tí ẹ̀ kò lè rakọ̀rakọ̀ ló ń wò. Kò sí mọ́lẹ̀ bẹ̀. Qala ar-rajulu wa kayfa yakunu aghla min al-mal. Wọ́n á tún bi ọ̀jọ̀gbọ́n yẹn pé báwo lásìkò ṣe fẹ́ wọ́n ju owó lọ. Fa qala al-hakim. Ni ọ̀jọ̀gbọ́n yẹn wá sọ fún mi pé li'anna al-mala ṣòro owó idha da'a tó bá sọnù qad ya'udu. ó ṣeé ṣe kó padà wá. Amma al-waqtu. Àmọ́mọdé tó ń pè rẹ̀ yẹn Allahu akbar. Iza mada falan tó bá ti ya'uda lọ abadan. tó bá ti lọ kò tún ní padà. Al-hikmatu min dhalika. Ọgbọ́n tó wà lára yẹn ni pé Kullu shay'in yumkinu ta'widuhu illa al-umr. gbogbo nǹkan lèèyàn lè rí àyípadà ẹ̀. Allahu akbar. Lèèyàn lè rí àrọ̀ fún àyàfọ́jọ́ orí. Tó bá ti wà lọ́mọ kékeré tó bá ti lọ ó lọ nìyẹn. Àná bó ṣe lọ mọ́ a lọ́wọ́ nìyẹn. Èní náà ní ìsìn ilẹ̀ tí ń ṣú ó ti ń lọ. Bẹ́ẹ̀ni sà. Kò tún ní padà wá mọ́. Lan ya'uda. Kò padà wá mọ́. Ọbìnrin àlàlẹ̀ ìtàṣábà àbáyà odò ya ọmọ ẹni. Ukhbirahu bima fa'ala al-mashibu. Ukhbirahu bima fa'ala al-mashibu. قال علي بن أبي طالب رضي الله عنه. Sayyidina Ali ó sọ wípé كن من خمسة على حذر. nǹkan márùn-ún ni kó dúró lé lórí fún nǹkan márùn-ún. كن من خمسة على حذر. Nǹkan márùn-ún yẹn ṣọ́ra fún nǹkan márùn-ún látàrẹ. من لئيم إذا أكرمته. Ṣòro máa lè yàn tó bá pọ́n lé kò mọ iye àpọ́nlé o. Allahu akbar. إذا أنت أكرمت الكريم ملكته. Tó bá pọ́n ẹni tó jẹ́ alápọ́nlé èèyàn tó bá pọ́n lé ملكته. ó sọ ọ́ dọmọ ọ̀dọ̀. وإن أنت أكرمت اللئيم تمردا. Àmọ́ tó bá ti pọ́n lẹ̀ yìí mù
tó bá pọ́nlé yóò wá gbéraga yóò wá ọmọ ojú ọ̀rọ̀ lárí من لئيم إذا أكرمته وكريم إذا أهنته. tó bá ara lápọ́nlé èèyàn ṣọ́ra Allahu Akbar. níbi kò yẹpẹrẹ وعاقل إذا onílàákàyè أحرجته. ṣọ́ra kó dọ́gbé sí láà má dọ́gbẹ́ sí lára أكرمكم الله. وأحمق إذا مازحته. ṣọ́ra yóò mú go èèyàn ṣọ́ra má ba ṣe fẹ̀ yóò sọ di ìjà ni yóò sì fẹ́ ṣẹ̀fẹ̀ وفاجر إذا مازجته. fájìrì náà ṣọ́ra má ba ṣe fẹ̀ أكرمكم الله. حياكم الله. Allahu Akbar. ọ̀rọ̀ Sayyidina Ali ni كرم الله وجهه. ẹ gbogbo wọn tá kàkà lè ọ̀rọ̀ kéèyàn change dimension náà ni kéèyàn change dimension ni ó ṣe jíra هجرة من هاجر السوء. àlékún gẹ̀ fún bàbá Maulana Sheikh Adam bismillahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. bàbá Maulana Mudirul Markaz ويتطور صره. ọlọ́run ò ní gba ọ̀rọ̀ lẹ́nu yín آمين. kò sì ní gba àṣẹ lọ́wọ́ yín albarka ọlá nabi wa Muhammad. لقد جاءكم لإيلاف معوذة سورة الإخلاص جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولقد